ẹnu mi ò ní dákẹ́ ń wo fi máa bèrè ní pẹpẹ fọ́rẹ́ ọlọ́run tó ní ẹgbẹ́ ní máa jẹ́. ẹnu mi ò ní dákẹ́ ń wo fi máa bèrè ní pẹpẹ fọ́rẹ́ ọlọ́run tó ní ẹgbẹ́ ní máa jẹ́. àdìhún ní àṣìṣẹ́jì ìbúlá fún aláwìyé o alálùbáríkà ọkọ̀ alágbárúkọ yàtúmí bàṣírí mi òun ni mú mi náà tù. ẹnu mi ò ní dákẹ́ ẹnu mi ò ní dákẹ́ ń wo fi máa bèrè ní pẹpẹ fọ́rẹ́ ọlọ́run tó ní ẹgbẹ́ ní máa jẹ́. ẹnu mi ò ní dákẹ́ ń wo fi máa bèrè ní pẹpẹ fọ́rẹ́ ọlọ́run tó ní ẹgbẹ́ ní máa jẹ́. mo ti wá pé ẹ̀yìn láyé lóhùn mi fàṣẹ sí i. tó látọ̀rọ̀ jẹ́ ò lè kọ́ ọ́ ẹni tó ń fún ọ̀rọ̀ ní ẹ̀ka kí gbẹ̀dá èèyàn kan ọjọ́ sí ẹ̀yìn láyé. lórí kì í sún ẹ̀ làbàdà kí rojú àti ṣe. ọba láṣẹ pé àánú o ìwọ ni mò ń ké sí. bàbí bí amúradì mi bùkátà mi ò fún mo yẹn. ṣàmọ̀ pé mi ò lè gbé a ní bẹ̀rù mi lórí. gbogbo ọ̀nà mi tó ti ṣí ajẹ́kọ̀ọ́ ti mọ̀ láyé. àrídùnnú mi má bàjẹ́ o lójú mi lẹ́yìn mi. àrídùnnú mi má bàjẹ́ o lójú mi lẹ́yìn mi. ojú mi lẹ́yìn mi. lójú mi lẹ́yìn mi. Rabbana 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 Abdalana Abwaab al-khayri Waqi lana Abwaab ash-sharri Waqi lana Abwaab ash-sharri. Àwọn ẹ̀dá tó máa wọnú ayé mi tí wọ́n fi rókè mú. wọ́n máa wọnú ayé mi tí wọ́n fi rókè mú. àwọn onísábàbí àránṣe má jẹ́ kí wọ́n ṣìnà. wọ́n má dèrè ní dẹ̀dẹ̀ ilé má jẹ́ kí wọ́n ṣìrìn. júwe lè ní ọ̀wọ́n àlà ọdọ́jọ́ mi tara. kí wọ́n wá fi iṣẹ́ rẹ jẹ́ ayé mi ò dọ̀tun. káwọn aláròpin mọ̀ dájú pé ọlọ́run mi ò sùn. káfẹ́fẹ́ ayọ̀ máa fẹ́ lẹ́lẹ́ kó bẹ́ mi lára mu. ó jòdùnú máa ràn kó tún ṣe dédé ara mi. máa fà mí sẹ́yìn dá mi dúró má dá mi dára mi. máa fa àwọn ọmọ mi pa mí lẹ́kún báwo wọn láwòye. gbogbo ohun tó ń jẹ́ ìran ìdùnnú ìwọ wọlé tọ̀ mí. ọmọ àráyé má ṣe mí lóto má ṣe mí ní pẹ̀lẹ́. ìfòró ìdààmú ayé mo tàka ẹ̀ dànù. ìkórìíra àtàmúbọ́ mo bọ́ṣọ yẹn dànù. gbogbo iṣẹ́ tí mo bá ṣe alùbáríkà sí i. alùbáríkà ọlọ́run má jẹ́ báwo rárun kò sówó. láì sówó ẹ̀sìn oníṣẹ́ṣe. ṣeéṣe. ta ló máa bá ládánwò ṣe láyé. mo ti ṣe gẹ́gẹ́ bó ṣe wí. àmọ́dá mo ti wá wájẹ́ ìpínlẹ̀ ìsìn àbálọ́ kù tí mo retí. mo ti ṣe ṣe gẹ́gẹ́ bó ṣe wí ọba. wá jẹ́ ìbẹ̀rẹ̀ o. wájẹ́ ìjábá lóògùn tí mo retí. mo retí. mo ti kàn mo ń kọ́lẹ̀kùn rẹ̀. orí mi bí mo ṣe rawọ́ ẹ̀bẹ̀ o. tí mo ń fara gbọ́dọ̀ tètè sáyẹ̀nsì fún mi. mo ti ṣe gẹ́gẹ́ bó ṣe wí. mo ti wá wá Ṣẹ́jú lọ jẹ́ fún ìbẹ̀rẹ̀ o. ìjábá lóògùn tí mo retí. nígbà tí àwọn ẹgbẹ́ mi ń sùn fọ́nfọ́n. nígbà tí àwọn ẹgbẹ́ mi ń sùn fọ́nfọ́n. ẹ̀lẹ́ mi dárò mọ́jú tí ó sùn o. nígbà tí àwọn ẹgbẹ́ mi ń jọ sọ o. ọlọ́run ẹ̀lẹ́ mi fẹ̀bi panu gbàwẹ̀ fún ẹ. owó tí ẹgbẹ́ mi fi ṣe fàájì. èmi rọ́jú fi sanwó mẹ́ka. òpó tó àmọ́ ó dá mi lójú. tí mo bá fi kọ́ ní kábà. tí mo rojọ́ mi àlékún òrè adé. yé tàwa fún mi ò lè gbé ìbádá mi ò lè gbé tí mo bá ti tọ̀ ẹ wá. mo ti ṣe gẹ́gẹ́ bó ṣe wí. ṣé gẹ́gẹ́ bó ṣe ti wá. wá jẹ́ ìbẹ̀rẹ̀ o. mo lè ti wá o.
ṣe gẹ́gẹ́ bó ṣe wí. ti wá wá jẹ́ ìpè rẹ̀ Ti wá o. Ọlọ́run ọba. ìjàmbá ló kù tí mo retí. Ó yá Ọlọ́run tó láṣẹ ọ̀rọ̀. Àmín. Kún fáyà kún àṣẹ ọ̀rọ̀. Àmín. Steady to one àmín. Alákùdákùn màmá jẹ́ ìmọ̀ṣí. Àmín. Àmín. Olúwa kò ṣìnà máa mọ̀ mí. Ọlọ́run màmá jẹ́ ìjìyà. Kíyà má jẹ mí mo bẹ̀bẹ̀ o. Kọ́ máa fẹnu ẹ̀tẹ̀ kan mí. Gbẹ̀mí lékè aláròká o. Gbàgbẹ́mí lékè lẹ́nìí o. Ẹ̀dá mi gbẹ̀mí lékè àkúbàjẹ́ o. Ọ̀tá ilé ọ̀tá òde. Gbẹ̀mí jẹ́rí wọn mo bẹ̀bẹ̀ o. Fàṣẹ rẹ̀ sáyìn sọ̀rọ̀ mi. Fàṣẹ rẹ̀ sáyìn sọ̀rọ̀ mi. Àmín. Fàṣẹ sáyìn sọ̀rọ̀ mi. Àmín. Jẹ́ ká ṣe kó máa dún nínú ayé mi àtàwíyé àtàwíyáríkà. Lórí gbogbo ọmọ, lórí aya, lórí ilé, lórí ẹbí, lórí ọ̀rẹ́, lórí àwọn fans mi. Àwíyé yìí mọ́lẹ̀. Abdulsalam Ọlálékan Àkànní o. Àríkọ́ṣe àríkọ́ àlọ́lá. CEO Volatis Investment mi. Ọkọ̀ alájà Rúkáyà sí mi ìdòwú láíláí o. Ó ṣe bàbá Bọ́lájí Bàásì tí Bọ́lájọ́ mi. Bàbá Sẹ́yìndà Àríkẹ́ bèbí Sábẹ́là o. Bàbá alájà Súnmọ́ra gbogbo wọn láíláí nílò mi. Aláwí ìyá alágbèbá àríkà o. Èmi lọmọ náà ti mú nìbàdàn. Ọlábàbà Sheikh Abdulrahman Olúwarò tí mi Àkànní senior. Bàbá Alájí Khalidi mi Olúwadá Amúláre. Àjíyá ọ̀dà àṣẹ dáhìn sọ̀rọ̀ mi. Àṣẹ dáhìn sọ̀rọ̀ mi.